wéré ẹ̀yin náà ẹ ti sọ pé ó ní sound tó jẹ́ tẹ́lẹ̀ onírú ohun tẹ wọn ọ̀rọ̀ kan tó ń lò ń gbà yẹn tí wọ́n ti yọ ẹ ṣáà break mo fẹ́ kẹ́ tún bá jẹ́ kó ara lè break ẹ̀ down bó ṣe wá di pé wéré ó ti padà di fújì sá ẹ bá tún break ẹ̀ down. àgbàlagbà ní tọmọdé ò bàbá tán àbárọ̀bá àrọ̀bá ní bàbá àtàn orin tí gbogbo wa ń pè ní wéré ó bẹ̀rẹ̀ láti bìkan ni ṣe àwọn kókó tó di pé àwọn gbẹ́sìn mùsùlùmí Islam wá sí Nàìjíríà sí Áfíríkà lódindi ká má sọ pé Nàìjíríà àwọn náà ti láwọn ẹ̀sìn wọn tó ń ṣe tẹ́lẹ̀ so orin kíkọ nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn eléégún ni ló ti bẹ̀rẹ̀ mo ń sọ gba bí ìgbà wáṣẹ̀ torí àwọn egungun alárinà máa ń ṣe àwọn orin tó máa ń forí bálùwí bí a tí ọba àlú bá ṣe nǹkan tí ó dá tí ó gbẹnu ẹnì kankan láti sọ tó bá tásìkò tó máa ń ṣe eégún àwọn èèyàn máa fi ṣe bí eré a máa kọ́nú orin a máa fi bí irú ìtawà ṣe sí ọgbà máa kọ́ni tó pé a máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ òṣèlú ṣe ń lọ a máa forin correct ìjọba agbóhùn àkàn bẹ́ẹ̀ pé kí wọ́n ṣàtúnṣe lórí àwọn kankan so orin bẹ̀rẹ̀ láti ibẹ̀ ṣùgbọ́n púpọ̀ náà àwọn orin eégún tá à ń sọ yìí àtorin gẹ̀lẹ̀dẹ́ bí àwọn orin bí kò máa ní bí gbólóhùn bí ọ̀fọ̀ bí nǹkan kan nú bí irú àwọn nǹkan tí mo gbọ́ nínú àwọn bí aṣáró ọ̀mìnirò ẹlùjú ẹ̀mẹ́ṣọ́rùn ibẹ̀ ni wọ́n ń fàárí ọmọ tuntun ta bí ewu ṣàgbọ́ ẹni tó bá jẹ́ bí ẹlẹ́sìn kò ní fẹ́ máa gbọ́ gbóró nǹkan bẹ́ẹ̀. abẹ́ padà ọmọ jàmó kan ní London gbà rẹ̀ ẹfún ẹjẹ́. ẹ wo ṣẹ́ ọlọ́wọ́n bàbá ṣe ń ṣọlá ẹ wo ṣẹ́ ọlọ́wọ́n bàbá ṣe ń ṣọlá mo dẹ̀kọ́ ní jẹ́jẹ́ òun jẹ́jẹ́ mi as I dey play for London mo ṣeré ní surface of London lọ́dọ̀ yeye Ìyábọ̀ lọ́dọ̀ yeye onígbà láta ìgbà láta súẹ́súẹ́ yeye láti pọ́pọ̀ lámì àná lọ́fà mọ́jọ mo tájú kọ́ mọ́ bá rí ìjà mọ́ kan tó bẹ̀ tó ń mújó mo tájú kọ́ mọ́ bá rí ìjà mọ́ kan tó ń jíjó Saheedi ṣẹ́rin ráwọn jàmọ́ tí mo rí yẹn ní British kó dúdú British dúdú tàbádé ìlú London jàmọ́ náà ń jẹ́ wọn ò yàtọ̀ rárá sáwọn Negroes akátá l'Amẹ́ríkà àná yàtọ̀ rárá sáwọn Negroes akátá l'Amẹ́ríkà o àwọn àràbò gangan náà ò gbẹ̀yìn àwọn kòkó yẹ́pà ìjó ṣàwárí pé mo ti sún Saheedi mo di global musician torí bí kíbi ti bá fẹ́ whenever whichever mo dẹ̀ kọrin dé. bàbá o bàbá ṣe ní plans wà fún Fuji artist láti celebrate olóògbé Dr. Sikiru ní ọdún tá ń bọ̀ yìí. ń tẹ́sọ yẹn ó yẹ ká lè ṣe tó èmi kọ́ mú idea pé ká ṣe celebration wa ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé wọ́n máa ń pòye pé wà fẹ́ gbaná ibi tí ọmọ kékeré ò lè dábàá mi táwọn àgbàlagbà bá aláwọn aṣíwájú àwọn Alhaji Kollington Ayinla aṣíwájú wa ní wọn. àwọn alágbàdo wá ní kò sí rẹ́pọ̀ láàrin ní Fuji ní ó jẹ́ kí vibration ṣe é ṣe láti jọjọ ọ̀sán lójú kámẹ́rà àwọn èèyàn ti wò bẹ́ẹ̀ kọ́ tí bàbá sọ nìyẹn. ọkọ ló fà n tó fà ní pé táwọn àgbàlagbà bá gbé ọmọ kékeré kan kò lọ́pṣọ̀n ju pé kó bá wọn gbé lọ. ọmọrin kí ni tẹ bá ń mọ̀ kẹ́ ẹ̀ máa gbọ́ sọ́dọ̀ bá ń sọ pé ọba ọ̀rẹ́ ni tó ń òun ló ń jẹ́ kí pílà Fuji ó wà ń sìn lẹ́yìn tí olóògbé Chief Dr. Sikiru ti lọ tó bá ń sọ pé ọba orin náà pé òun ló gbé Fuji ń sìn òun gọ́gọ́ ló ń jẹ́ kí Fuji máa dún bí Fuji ṣe ń dún ṣé tẹ bá ń gbọ́ so inspire ìsìn àmọ́ àwọn òpin bí à ń kọ́ tó ń sọ yẹn torí èmi ti gbọ́ kọ́ tí ò bá sí Saheed Òṣùpá kò sí Fuji mọ́ nílẹ̀ ń sìn kí lẹ fẹ́ sọ sí. Saheed Òṣùpá ti wá dòṣà orin Fuji o ó mọ̀ lára débi pé ìrọ̀rùn ló fi ń kọ orin Fuji o ló jẹ́ ká sọ pé Òṣùpá lọ́ba Fuji o wọ́n ló ń kọrin tó dàbí Àyìndé Mr. Fuji o Dr. Sikiru Àyìndé Mr. Fuji o. bàbá so ṣé wọ́n ráì tó bá sọ pé ọmọ orin Saheed Òṣùpá ní nǹkan lẹ́yìn tó wọ́n ní bàríkù ẹ̀yìn kù báyìí bàrí ṣé ẹ bá mi ṣé bó ṣe rí nìyẹn.